أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ومنتهى العلم ومبلغ الرضا. اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله. mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń fẹ́ t'Ọlọ́hun, ẹ̀yin tẹ́ ń fẹ́ t'Ànábì Muhammad, wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Nínú àánú Ọlọ́hun àti kẹ́rẹ̀ àti gẹ́rẹ̀ èyí tí ó fi sórí Islam fún wa, a tún fi bẹ̀ẹ́ wípé kó jẹ́ aláṣepẹ́, kó má ṣe jímọ̀ tẹ̀ní ní àkímọ̀ wa, kó jẹ́ apẹ́ nídìí iman, kó jẹ́ apẹ́ nídìí Islam, kó jẹ́ láti bọ̀ tán rí ká parí ọ̀rọ̀ wa sí di ihsan. Ọlọ́mọṣá gbàbọ̀ wa kó gbà wá lẹ́rú. Jẹ́ àṣẹ̀mí gígùn láyé pẹ̀lú àlùbáríkà, jẹ́ àṣẹ̀mí gígùn nínú àrísìkí àláàlí tí ó fọkànbalẹ̀, èyí tá tún fi ríbirí ojú rẹ̀ wọ Ọlọ́hun. Ní jímọ̀ tẹ̀ní a mú kan wá nínú àwọn orúkọ Ọlọ́hun ọba fúnra wa láti bomi ìgbàgbọ́ síra wa lọ́kàn. Tá bá mọ̀ Ọlọ́hun a lè rí ìsìn ńlá fi mọ́ fowókọ Ọlọ́hun ọba júwe Ọlọ́hun. Àwọn orúkọ tó sọ rẹ̀ tó pé rẹ̀ nínú al-Qur'an àtàwọn orúkọ tó jíṣẹ́ ńlá Nabi Muhammad sallallahu alaihi wasallam júwe fún wa pé Ọlọ́hun ní ń jẹ́ bẹ́ẹ̀. A máa mú wá fúnra wa láti bí ọdún 6 lóòrèkóòrè láti fi júwe ta l'Ọlọ́hun fún wa. À ń bẹ Ọlọ́hun pé kó já mọ̀ òun, torí tá bá mọ̀ Ọlọ́hun a lè rí ìsìn. Tá bá mọ̀ Ọlọ́hun a lè mẹ́tọ́ ẹ̀ fún. Ẹni tá bá fẹ́ nífẹ̀ẹ́ rẹ̀ a mọ̀ ni. Mímọ̀ tá bá mọ̀ la fi máa wá nífẹ̀ẹ́. Ìfẹ́ sì ní nínú ìjọsìn ló wà. Mímọ̀ tá bá mọ̀ la fi máa gbàgbọ́. Ìgbàgbọ́ sì ní nínú ìjọsìn ló wà. Mímọ̀ tá bá mọ̀ la fi máa júbà rẹ̀, la fi máa sìn, la fi máa yìn. Ẹ̀yìn ìjúbà àti ìjọsìn nínú tá ń pè lẹ́sìn ló wà. Àṣé tá bá ti mọ̀ Ọlọ́hun a ní nǹkan kan lára. Kódà bí yẹn kéwú, kódà bí yẹn kàwé, tí ó bá ti mọ̀ Ọlọ́hun kò ní nǹkan kan lára. Ọlọ́hun má ṣàjẹ́ á mọ̀ ọ́. Mo kéwò pé kí yàn mọ̀ Ọlọ́hun o. Ọlọ́hun ní júwe ara ẹ̀ fún yàn. Òun ní jẹ́ kí yàn mọ̀ ọ́n. Èyàn kan lè dáàmà. Èyàn kan lè dáàmà lógìgì. Àfi kó jẹ́ kí yàn róhun mọ̀. Ọlọ́hun má ṣàjẹ́ á mọ̀ ọ́. Wọ́n á fọ̀nà líle. Wọ́n fọ̀nà tó gbóná júwe ara rẹ̀ fún wa. Wọ́n fàdánwò júwe bó ṣe jẹ́ fún wa. Wọ́n fi àmì wò júwe bó ṣe jẹ́ fún wa. Jẹ́ á lè dá ọmọ pẹ̀lú ìkẹ́. Jẹ́ á lè dá ọmọ pẹ̀lú ìgẹ̀ atọ́nà rọrùn. Ọlọ́hun má ṣàṣì iye wa. Ṣí ìlàkà ìwà tànmọ́lẹ̀ síbẹ̀. Kò já ní Nurul Ma'rifa. Ìmọ́lẹ̀ mímọ̀ ìwọ Ọlọ́hun. Ó kọ rẹ̀ tá mú wálé ní Al-Hafiz. Ó kọ tí gbogbo yín náà ti máa ń pè ní bọ̀dá Hafiz, bọ̀dá Hafiz, àfá Hafiz. Hafiz yàtọ̀ sí Aziz. Abdul Hafiz ẹrú Ọlọ́hun ọba tí ń jẹ́ Hafiz nù. Kí ni ìtumọ̀ Hafiz? Aya al-Qur'an nìkan péré la fi ṣàlàyé gbogbo ẹ̀. Ẹ wá wo nǹkan. Aya yẹn ló lórí gbogbo aya al-Qur'an pátápátá. Nǹkan ní wà kọ́pọ̀ kọ́mọ̀ láṣáájú yóò ní ìtújúra wọn lọ. Ọlọ́hun máa fà jùlọ sáàrin gbogbo nǹkan. Kódà àwọn súra al-Qur'an wọ́n jura wọn lọ. Àwọn ànábì Ọlọ́hun wọ́n jura wọn lọ. Àwọn màláíkà wọ́n jura wọn lọ. So bẹ́ẹ̀ náà làwọn ẹ̀dá Ọlọ́hun gbé wa lékè ara wa. A máa ṣàgbé ara wa, a máa jura wa lọ lọ́nà tó pọ̀. Àwọn àyà al-Qur'an Ọlọ́hun ló sọ gbogbo ẹ̀ tó tọ̀rọ̀ Ọlọ́hun ni. Àmọ́ tóun ti bẹ́ẹ̀ ìkan jù kan lọ. Ayatul Kursi ó ju gbogbo àyà yòókù tí ń bẹ nínú al-Qur'an lọ. Àyà tó ti mọ̀ òun náà ni tó máa kà fi wáṣọ lọ́dọ̀ Ọlọ́hun. Èyí ṣe tá a fi mọ́ Ayatul Kursi yìí wáṣọ. Àjọ gbé yẹ̀wò nísìn in the context of Ìtumọ Al-Hafiz. Ó wá rí pé abájọ Ayatul Kursi yìí fi ń ṣiṣẹ́ ìsọ̀rí. Gbogbo t'Ọlọ́hun fi yin rẹ̀ níbẹ̀, ó fi justify reason tẹ́ fi gbọ́dọ̀ wáṣọ sọ́dọ̀ wọn ni. Tá bá fẹ́ mú nǹkan ní security, ń pé security tí ó máa secure mi ni. Mo ń wá safety, ẹ̀mí mi ò balẹ̀, mo ń wá ntin sadi. Mo ń wá bí tí mo fẹ́ sá sí. Nka ibi tí mi náà sá sí tí mo fara pamọ́ sí ni. Ìdí abájọ mi ni. Ibi tí mo sá sí tí mo tẹsẹ̀ bọ̀ ní tí mo ti dìbọ̀ ní tara yóò fi rí di mi. Tá bá fẹ́ sá sí bí kan bolo ẹ ká sá sí Ayatul Kursi yóò ju gbogbo ẹ. Qualities tó yẹ kó wà lára ẹni tí ó máa safeguard wa, Ayatul Kursi yìí ju rẹ̀. Tẹ́ bá wá lọ, tẹ́ bá wá bọ̀, kò ṣẹ̀dá tó lè kó quality ní pé kò sí ṣẹ̀dá kan, ewé ni o, egbò ni, àjẹ́, àlìjànú, oògùn àti gbogbo tọ́mì ènìyàn máa ń sádi. Èmèrè gbogbo tí yẹn máa lọ wárí fún, àbí kan tí àwa ní ọwọ́ nú ẹgbẹ́ ìmùlẹ̀ kan.
ẹgbẹ́ awo kan awo máa wá gbáwo ń gbọ̀n awo ní jẹ́ káwo tẹ́ awo ní jẹ́ káwo yà ǹjẹ́ tágbára ọba tí ń tójú ya rẹ̀ nínú ayatul kursi yìí bá dé sáwo yà àbí ò ní yà mọ́ bá mi kà lọ. Ọlọ́run ní Allahu la ilaha illa huwa al-hayyul qayyum. Allahu ọba tí ń jẹ́ bẹ́ẹ̀ ó fẹ́ jú ya rẹ̀ fún wa reason tá a fi gbọ́dọ̀ sádi nǹkan míì lẹ́yìn ẹ̀ ó ní nítorí pé òun ni la ilaha illa huwa kò sẹ́ni tó yẹ kẹ́ ẹ máa sádi lóru àtọ̀sán nígbà tẹ́ ẹ bá lálàákàlà tẹ́rù bá ọ jí tó tí ẹ̀rù pò lè jí sáyé ọwọ́ ají tó òun tó mi ẹkún lójú la ilaha illa huwa kò sẹ́ni tó yẹ kọ́ sádi dàbí Ọlọ́run nítorí wípé al-hayyul qayyum àkọ́kọ́ reason ni al-hayyu quality yẹn dà lára àwọn ẹ̀dá. Al-hayyu ni ọba títí ń bẹ tipẹ́tipẹ́ ọba àlàyé ọba tí ó fìgbà kan ṣàìsí rí kò wá ní ṣàìsí láíláí. Al-hayyu yóò mọ ṣẹ̀mí lọ gbére so ẹ̀dá tí ń ṣẹ̀mí lọ gbére tó lè gbára tì tó bá gbára tàjẹ́ tó gbọ́kànlé wọn tó lọ sápamọ́ sọ́dọ̀ wọn tó lọ́ọ̀dọ́ máa jẹ ayé ọdọ́ máa jẹ ọ̀run àwọn àjẹ́ tí ń kú àbá ìgbé wọn sin ni ẹ̀sùn àjẹ́ tó lo 500 years láyé rí. Al-hayyu ọba tí ò ní kú láíláí òun ló yẹ kó ṣe insurance fún ọ. Company tí ò ní kó gbá wọlé ló yẹ kó jẹ́ insurance company rẹ. Àbí nígbà tó bá lọ insure property rẹ àbò insure ẹ̀mí rẹ lọ́dọ̀ àwọn táwọn náà máa kú àwọn táwọn náà máa tán àwọn tó lópin ewé lópin ó ní bí ìbẹ̀rẹ̀ ìrìn àjò rẹ̀ òjò ló rọ̀ tílẹ̀ fàmù tó produce ewé ẹni pé àṣírí ewé tó fẹ́ gbára tì ń bẹ lọ́wọ́ ẹ̀dá míì ìpìlẹ̀ rẹ̀ ń bẹ lọ́wọ́ ẹ̀dá míì ìparí ìrìn àjò rẹ̀ náà tún ń bẹ lọ́wọ́ ẹ̀dá míì torí tó bá dásìkò ẹ̀rùn tóòrùn bá lágbára yọ rẹ̀ ewé ọmọ wa rẹ̀ bọ́ọ̀lẹ̀ ewé tí wọ́n fẹ́ gbọ́kànlé nu ó lópin ní tí ò lópin ló yẹ kó gbọ́kànlé al-qayyum ẹlẹ́ẹ̀kejì nu tó yẹ kó wà tó yẹ kó jẹ́ quality tó mọ̀ wá lára gbogbo tó bá fẹ́ yàn ní security. Al-qayyum òun lọ́ba tí kò fara ti nǹkan míì ọba tó dá dúró fún rẹ̀ gbogbo tó fẹ́ farati láyé pátápátá ó dependent ní gbogbo wọn ewé depend lórí omi òjò tó fẹ́ rọ̀ tí ó jẹ́ kí life rẹ̀ ó continue tí ó fi mọ sustain. Egbò náà bẹ́ẹ̀ àwọn àjẹ́ bẹ́ẹ̀ àwọn oṣó bẹ́ẹ̀ gbogbo wọn pátápátá wọn ní nǹkan míì tán gbára lé. Al-hayyul qayyum al-qayyum lọ́ba tó dá dúró torí tó bá fẹ́ kí ẹni tí ó mọ secure rẹ̀ tí ó mọ dáàbò bò ọ́ tó bá tú lọ yẹn ni tóun náà gbára lé nǹkan míì níjọ́ tí n tó gbójúlé yẹn níjọ́ tó bá fẹ́ẹ̀lì ẹ̀ ìwọ tó gbára lé òun náà ti fẹ́ẹ̀lì níjọ́ tí n tó gbára tì tó bá ṣubú òun tó ní òfọkànbalẹ̀ náà ti ṣubú ìwọ tó fọkànbalẹ̀ sí náà ti ṣubú. Ẹni tó dádúró ẹni tó bá sọ fún ọ pé má wọ́rì tí má wọ́rì rí ò lè change láíláí torí kò ní nǹkan míì tó gbára lé ọ dádúró fún rẹ ni òun ló yẹ kó gbára tì kò wá sẹ́ni tó rí bẹ́ẹ̀ àfọlọ́hun kò sẹ́ni tó dà bẹ́ẹ̀ àfọlọ́hun kódà bó gbójúló lóṣèlú bó gbójúló lówó olówó náà gbójúlówó tó nìní níjọ́ tí ó bá sówó lọ́wọ́ rẹ̀ mọ́ àdéhùn tó ṣe fún ọ kò lè rí ìmúṣẹ. Olóṣèlú níjọ́ tí ó bá sí ní position mọ́ tán ti gba ìjọba lọ́wọ́ pátì wọn yóò ní sọ́rí iṣẹ́ tí mo ní ọwá wá ń jò ní sọmọ pé àwa kọ́ la wà ń power mọ́ nísìnyí opposition lọ́wọ́ ń power. Al-hayyul qayyum ọba tó dájú tí ò fara ti nǹkan ọba tí ń ṣe ètò fún rẹ̀ al-qa'imu bi nafsihi. Attribute kẹta tó yẹ kó wà lára ẹni tá a bá pè ní Al-Hafiz tá a mú lólùṣọ́ kí máa ṣọ́ mi máa dáàbò bò mí tí n bá ń rí bànújẹ́ ọ̀dọ̀ rẹ̀ mo fẹ́ sá sí tí n bá rí dùnnú tí n bá rí tọ́ka mi láyà ọ̀dọ̀ rẹ̀ mo fẹ́ máa sáwọ̀. Òun ni pé la ta'khudhuhu sinatun wala nawm kò gbọ́dọ̀ jẹ́ tí ń sùn gateman tẹ èèyàn tó wá mọ́ yóò sùn ṣáájú gbogbo yín lálẹ́ ẹ̀yin náà lẹ́tù wá lọ jí lẹ́nu ọ̀nà láàárọ̀ pé bàbá gateman tí ì jí ni yóò máa pé kò ní lajú bọ̀rọ̀ ṣẹ́ni tẹ́ fẹ́ yàn security man sọlọ́dẹ àdúgbò tẹ́ fẹ́ yàn nu yóò ṣáájú gbogbo yín sùn yóò tù jí ṣáájú rẹ̀ láàárọ̀ olè ó ti jalè tán ó ti ṣe nǹkan fẹ́ ṣe tán ẹ̀yin lẹ́sẹ̀ lọ jí ni ó máa pé àwọn dà lẹ́yìn tán ti lọ tán. La ta'khudhuhu sinatun wala nawm ọba tí kì í sùn ewé ń sùn àwọn tán máa jẹ́wé mọ̀ pé ewé ń sùn wọ́n làwọn kọ́kọ́ fẹ́ jí iná àwọn àsìkò kan ni ẹ lọ já ewé ẹ mọ́ já lásìkò kan ìtumọ̀ ẹ ní pé dè ìmú mọ̀ ò sí fún ìbẹ́ lọ gbére ìwà ní gbogbo ìgbà kò sí fún ń fásìkò kan sùn ń fásìkò kan rẹ ju nítorí tirẹ̀
bẹ́ẹ̀ náà làwọn àjẹ́ bẹ́ẹ̀ náà làwọn oṣó bẹ́ẹ̀ gbogbo tó fẹ́ sádi pátápátá wọ́n lásìkò tán sinmi títí mọ́ rẹ̀ wọ́n torí wọn a máa kagara security man tẹ èèyàn sínú ilé náà sùn kódà ẹni a máa pa mí tí n bá ra àwọn tán mú ọlọ́pàá káàkiri wọ́n ti àṣàyàn pọ̀ sí níta nísìnyí kálukú ṣáà ń lo security kálukú mọ́ ọlọ́pàá ká kìí ṣe haramu kò sábúrú bí kí n lu ọlọ́pàá tó bá fẹ́ lò àmọ́ àrífì tó bá dá nǹkan mọ̀ ní bá wọn dán o àrífù tó bá dá nǹkan mọ̀ tó mọ̀ pé kí ni ìtumọ̀ ọlọ́pàá kí lágbára rẹ̀ ká ẹni tí ń sùn la ta'khudhuhu sinatun wala nawm àṣàṣì àtáàkì ó máa wá bọ̀ wá bá ilé ìlé dá pa kí lè ilé dá padà ọlọ́pàá ti ń sá di àfáà tí ń wá bá fáà nù lé pé àfẹ́ dákọ̀ ẹmọ́ wò mìíràn lérí ọ̀rọ̀ ṣẹ́ mi ìtẹ́ bá tún fi lè ràn mí lọ́wọ́ ẹ̀mí mi ò balẹ̀ wọ́n ní aká lọ sójú ogun wọ́n ní àwa mú kírímínà kan òun náà lẹ́tú wá ní kó tún máa sọ àfáà la ta'khudhuhu sinatun wala nawm kò ní sùn láíláí kò tiẹ̀ ní wulẹ̀ tó gbédépò ìpé yóò sùn òun lọ́lọ́wọ́n ọba ẹ̀dá tẹ́ bá rí attribute yìí lára ẹ̀ lẹ́lẹ̀ gbọ́kànlé lẹ́lẹ̀ pé kọ́mọ ẹ̀ṣọ́ yín lẹ́lẹ̀ pé ní Hafiz kò sí lára ẹ̀dá kan fọlọ́hun. Wa ni lahu ma fi samawati wa ma fil ardi gbogbo tí ń bẹ ní sánmà pátápátá àtẹ̀rí ilẹ̀ òun ló ní nínú reason tẹ́ fi gbọdọ̀ fara ti sọ́dọ̀ ẹnu torí òun ló ní gbogbo ẹ̀ gbogbo nǹkan míì tẹ́ bá fara tì sí lọ́dọ̀ nǹkan òun kọ́ ló ní gbogbo tí ń bẹ ní sánmà àtilẹ̀ nǹkan òun ọ̀kápá gbogbo nǹkan ẹ̀yin ò máa wò ó ni nígbà tí n bá yan ọlọ́pàá pé kó máa ṣọ́ mi kó máa tẹ̀lé mi lọ gbogbo ibi tí n bá ń lọ kí ni mo wá sọ́dọ̀ rẹ̀ mo wá safety mo wá security sí lọ́dọ̀ ok ọlọ́pàá yẹn náà ń bẹ lábẹ́ àṣẹ ọ̀gá ọlọ́pàá pátápátá àyíbẹ̀kọ́ tíjọba Nàìjíríà bá láwọn ní problem pẹ̀lú ládájá yìí à ń wà ọ̀daràn ni a declare rẹ̀ wanted ọlọ́pàá tẹ̀mí yàn tíjọba gangan fún mi pé kó máa secure mi ọlọ́pàá náà ni ó arrest mi fún ìjọba ṣẹ́tí bọ́ nǹkan ọlọ́pàá yẹn gangan ni ó mú mi lé ìjọba lọ́wọ́ àwọn wà ń tòsí mi ló yẹ kán máa protect mi àmì mi nǹkan mu ni wọ́n níṣẹ́ ìtọ́ra lé wọn lérí lahu ma fi samawati wa ma fil ardi kò sí fún ọlọ́pàá tí ń sọ mi o kò ní kápá lọ́dọ̀ àwọn tòkè ni ó pàṣẹ fún wọn ń pàṣẹ fún ni sẹ́ni tán ń pàṣẹ fún ló yẹ kó máa sọ mi àbẹ́ni tó láṣẹ lọ́dọ̀ tó bá sádi Ọlọ́run ọba kò sẹ́ni tó fẹ́ pàṣẹ fún òun ló ní gbogbo tí ń bẹ ń sánmọ̀ òun ló ní gbogbo ilẹ̀ òun ló làjẹ́ òun ló lóṣó òun ló lè ẹ̀dá rẹ̀ ní gbogbo apápátá ẹni tó fẹ́ sàṣì òun ẹ̀dá ni ìtàfi pẹ̀lú àṣàṣì nìna ẹ̀dọ́ Ọlọ́run ọba ni Ọlọ́run ni ó pàṣẹ kó ṣiṣẹ́ òun ni ó pàṣẹ kó má ṣiṣẹ́. Man dha alladhi yashfa'u 'indahu illa bi'idhnihi táwa ló lè pàṣẹ fọ́lọ́run ọba wípé bí mo ti fẹ́ kí nǹkan rí nìyí tí nǹkan òun sì rí bẹ́ẹ̀ láìsí yọ̀ǹda Ọlọ́run ọba kò sí gbogbo nǹkan míì tó fẹ́ fi ṣèṣọ́ òun wọ́n ń pàṣẹ fún wọn àwọn kan máa jẹ́ pàṣẹ fún jù wọ́ lọ tán bá ti tẹ́ wọn lọ́rùn tán fún wọn ní nǹkan wá tán fún wọn ní nǹkan fẹ́ jù wọ́ lọ wọn ó kúrò lẹ́yìn wọ́ wọn tẹ̀lé lòmíì àwọn náà wọ́n fà ó lé lọ́wọ́ wọn ní nítorí ó ti ṣe ní táwọn ń fẹ́ fáwọn ó ti fáwọn léèwọ̀ jẹ ó ti fáwọn ní táwọn ń fẹ́ jẹ sọ wá kú pé kán mú wà àdéhùn tán ti ṣe fún ọ̀hún kan dalẹ̀ rẹ̀ man dha alladhi yashfa'u 'indahu illa bi'idhnihi láìsí yọ̀ǹda Ọlọ́run ọba ta ló lè pàṣẹ kí nǹkan ṣẹlẹ̀ nígbà míì ìyẹn lè jẹ́ malik ta ní lahu ma fi samawati wa ma fil ard òun ló ní gbogbo tí ń bẹ ń sánmà àtilẹ̀ èèyàn lè jẹ́ ni tó ní nǹkan tòótọ́ kó sì mọ́ lẹ́nu ọ̀rọ̀ mọ́ nídìí nǹkan rẹ̀ bóyá àwọn kan ti kó ní pápá mọ́ra nígbà tó ọ̀gá sójà mú ọwá báràkì tó wá gbé táàgì kan lé Ọlọ́run pé àlejò ọ̀gá ni o kẹ́nìkan kan mọ́ halẹ̀ mọ́ kẹ́nìkan kan mọ́ ṣe nǹkan kan fún ọ̀gá báràkì ní pàṣẹ dúdú bẹ́ẹ̀ ni tòótọ́ ṣe mọ̀ pé ó lè ṣẹlẹ̀ nígbà míì kó jẹ́ sí wípé nínú àwọn ọmọ iṣẹ́ bóyá ó há ọ̀gá yẹn lọ́rùn tó bá jáde mọ́gá tó bá ti fẹ́ lọ́gbọ́ ó ṣe làwọn àjẹ́ náà fi máa ń pọ́ lọ́n ti gbáyé láwọn lọ́wọ́ àwọn ṣe bí ọba dìdìrìn lọ́ba táwa ń sìn ní tí kì í gbáyé léèyàn lọ́wọ́ kì í gbé lẹ́nìkan lọ́wọ́ lahu walillahi al-akhiratu wal-ula òun ló láyé lọ́lọ́run òun ní ó pàṣẹ bẹ̀ lillahi al-amru min qablu wa min ba'd òun ló làṣẹ àná òun ló làṣẹ ìní òun ló mọ làṣẹ tọ̀la àṣẹ gbérígbérí òun ni ọmọ ní òní gbàṣẹ lẹ́nìkan lọ́wọ́ man dha alladhi yashfa'u 'indahu illa bi'idhnihi mo fẹ́ kí lágbájọ́ ya wèrè àfẹ́kọ́ dọ̀la àfẹ́kọ́ dọ̀túnla ta ló lè pàṣẹ bẹ́ẹ̀ tí ó bá sí yọ̀ǹda Ọlọ́run kò sí ẹgbẹ̀rún àjẹ́ ò lè ṣe ẹgbẹ̀rún ewé àtegbò ò lè ṣe ó ti ga ó ti wà lókè afẹ́kọ́ jábọ̀ kò sẹ́ni tó lè ṣe àfi t'Ọlọ́run bá yọ̀ǹda àfi tó bá pàṣẹ ẹnìkan ò lè pàṣẹ ní ilé ayé tẹ́rítì Ọlọ́run
ẹnìkan ṣe ẹnìkan ò lè múlẹ̀ ńbẹ̀ àfàṣẹ Ọlọ́hun ọba. Ya'lamu ma bayna aydihim wa ma khalfahum. Ìròyìn yìí òun ni ìròyìn kẹfà tó yẹ kó wà lára gbogbo ẹni tá bá pè ní Al-Hafiz, afẹ́ mú olólùṣọ́ tí ó máa ṣọ́ wa. Ya'lamu ma bayna aydihim wa ma khalfahum. Ìmọ̀ rẹ̀ gbọ́dọ̀ kálé, ó gbọ́dọ̀ kákò. Àbẹ́yìn fẹ́ yan security man tójú rí òní tó estate tẹni ọmọ ṣọ́, àbáwọlé tí ń bẹ lẹ́yìn ojú rí ò tó bẹ́ẹ̀, nígbà tí estate ń lọ bí 100 acres tẹwa náà nìkan kọ́ mọ́ ṣọ́ gbogbo ẹ̀. Ṣé mọ̀ pé nígbà tó bá lọ dún ń bilẹ̀kùn kan, kí ní ìṣẹ̀lẹ̀ ń bilẹ̀kùn míì kò ní mọ̀, ojú rí ò tó bẹ́ẹ̀, tọ́lọ́run yàtọ̀. Ẹ̀yin 1 million ẹ kóra yín sọ́wọ́ àjẹ́ pé kájẹ́ máa ṣọ́ yín 1 million 2 million máa ṣọ́ èèyàn 100 million papọ̀ ìwọ àjẹ́, ságbára wọn ká ṣe lè ṣe. Ya'lamu ma bayna aydihim wa ma khalfahum. Kí ní ìṣẹ̀lẹ̀ níwájú, kí ní ìṣẹ̀lẹ̀ lẹ́yìn, in tọrọ kiri ká yín gbogbo ẹ̀ pátápátá ní mọ̀ Ọlọ́hun ọba tó, ojú rẹ̀ tó. Àwọn wala yuhituna bi shay'in min ilmihi illa bima sha'a. Ẹni tá bá yàn ní security tá fẹ́ kó máa ṣọ́ wa, ń pé Al-Hafiz, ẹni tá fẹ́ kó máa mójútó wa, a jẹ́ ni tójú rẹ̀ tó lé tó tóko. Tèmi torójú ọ̀ká gbogbo ẹ̀ náà la fi ń ṣe kámẹ́rà tá à ń ṣe káàkiri inú ilé ní compound kékeré tí ojú 1 plot lọ, àtúwá fíìsì kámẹ́rà káàkiri gbogbo kọ́nà. Tòun ti bẹ́ẹ̀ nǹkan rìn inú ilé tà túmọ̀ ń wọlé wá bá wa. Ó dá tẹ́lẹ̀ kámẹ́rà bá capture èèyàn ṣe ìyọ́ capture àlìjẹ̀nú. Wala yuhituna bi shay'in min ilmihi illa bima sha'a. Ẹni táwa pè lólùṣọ́ táàmù ní Hafiz, nínú quality tó tún gbọdọ̀ wà lára ẹ̀ ni pé kò gbọdọ̀ jẹ́ni tí wọ́n rí tán rópin ẹ̀ nkìlá ṣe bí lágbájá ni àwa mẹ́wọ̀n rẹ̀, àmì ìwọ rẹ̀, àmọ́ tọ́fẹ́ àmọ́ tí ọ̀fẹ́ abá ti fún ilé ìwọ̀ jẹ nísìn. Wala yuhituna bi shay'in min ilmihi illa bima sha'a. Kò sẹ́ni tó rọ́lọ́run mọ̀ tán, kò sẹ́ni tójú rẹ̀ ká Ọlọ́run, kò sẹ́ni tí làákàyè rẹ̀ ká Ọlọ́run. Illa bima sha'a. Ẹnu wọn tó bá fẹ́ ká mọ̀ ń pa àwọn nìkan náà là ń mọ̀. Àwọn èèyàn mọ àlìjẹ̀nú, gbèsè àlìjẹ̀nú tán ló gbójúlé ní ẹ lọ fún ilé ìwọ̀ jẹ àlìjẹ̀nú rí ó daṣẹ́lẹ̀, wọ́n sì mú. Wọ́n ní àwọn bàbá ní lágbára kò ṣeé mú, ẹnìkan àwọn padà pa náà ní bó wọ́n ṣe padà pa wọ́n fún ilé ìwọ̀ jẹ, wọ́n dẹ obìnrin sí, wọ́n fìdí ìbọn kanlẹ̀ kan tó yìn níbọn, ẹ̀rí nǹkan. Ọba tí ó dádúró tí ò ní nǹkan kan tí kò léèwọ̀, èèyàn òyìn ò lè mọ̀ tán, ìmọ̀ ò lè ká, ojú kan ò lè ká, òun lọ́ba tó yẹ kó gbára lé, ọba tí ò léèwọ̀. Ọba tẹ́nìkan ò ní dé lẹ́yìn kó ní èmi ti fún ní tí ń fẹ́ jù wọ́ lọ, nítorí náà kó rìlíìsì rẹ lé mi lọ́wọ́, Ọlọ́run ní ṣe bẹ́ẹ̀ láíláí. Ṣé tí ń rí yàtọ̀ láàrin ogun àtàdúà? Wala yuhituna bi shay'in min ilmihi illa bima sha'a. Ọba tẹ́nìkan ò lè mọ̀ tán, security tí wọ́n lè máa ṣírí rẹ̀ lọ́lọ́run. Wasi'a kursiyyuhu samawati wal arda. Àga kursiyyu Ọlọ́run ọba ó ká ilẹ̀, ó ká gbogbo tí ń jẹ́ sánmà pátápátá. Ẹ wo bí sánmà ṣe tóbi tó, ilẹ̀ yìí gan tóbi. Ọwọ́ akéré kò ní túmọ̀ tí ní jáńjálá ní lẹ́gbẹ̀ẹ́ sánmà kìíní náà jáńjálá lórí lẹ́gbẹ̀ẹ́ sánmà kejì, bẹ́ẹ̀ ni kejì rí lẹ́gbẹ̀ẹ́ kẹta, bẹ́ẹ̀ ni kẹta rí lẹ́gbẹ̀ẹ́ kẹrin, dérí keje bẹ́ẹ̀, gbogbo sánmà méjèèje àtilẹ̀ tí ń bẹ nínú wọn. Ọlọ́run wá ní wasi'a kursiyyuhu samawati wal ard. Àga kursiyyu rẹ̀ wá tóbi ju gbogbo wọn lọ. Ẹ dákun, ṣé Ọlọ́run ní ó wá mójútó sánmà àtilẹ̀, ìwọ tó wá kéré jù lórí ilẹ̀ ní ó wá mójútó ọtí ta ní ọ́? Ó ní wala ya'uduhu hifdhuhuma wa huwa al-'aliyyul 'azim. Ẹ sọ olùṣọ́ni tí ń bẹ láyé tó lè ṣọ́ àdúrú nọ́mbà tí ń bẹ láyé yìí. Security agency tó lè mójútó gbogbo bílíọ̀nù tí ń bẹ láyé yìí, agbára wọn ká. Ọlọ́run wá ní gbogbo yín kéré lọ́wọ́ mi, tilẹ̀ kéré, ẹ tún fi planet míì kún, ẹsẹ̀ wá fi sánmà kíní kejì kẹta dérí kejì kún, ẹ kéré nínú lẹ́gbẹ̀ẹ́ àga àlẹ́ àràsí mi gan, àga tí ń bẹ lérí àlẹ́ àràsí Ọlọ́run ọba, gbogbo ilẹ̀ àti sánmà ó kéré lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Ṣe ni ó wà ní mi lára, wala ya'uduhu hifdhuhuma, àti wá máa ṣọ́ yín máa jẹ́ Hafizu fún yín, yóò ṣe wá lè fún mi. Ṣẹ̀sìrì àwọn qualities àti attributes tí ó wà lára ẹni táàmù lólùṣọ́ ni ẹ lè bá pàdé lára ẹ̀dá. Ó ní wa huwa al-'aliyyul 'azim, ó di kẹsàn. Àwọn attributes mẹ́sẹ̀sán yìí, attributes mẹ́sẹ̀sán yìí ni ó wà lára olùṣọ́ tá a fẹ́ mú. Al-'aliyyu, ọba tó lékè gbogbo nǹkan, al-'azimu tí gbogbo nǹkan ká láyà, tí bí ó tó ka gbogbo nǹkan láyà, sọ́rí, ọba tó tóbi ju gbogbo nǹkan lọ. Òun lọ́ba tó yẹ ká sádi, òun ló yẹ ká wá ní olùṣọ́, kìí ṣe ẹni tí mọ ká gara,
kìí ṣe ẹni tó kéré ṣe é sí pé tẹ́ ẹ bá ti kúrò nílùú táwọn wà àwọn alágbára míì tó tún ju àwọn lọ ni ẹ bá pàdé. Gbólógùn bá ṣoògùn yóò mọ rí pé òun sì kéré náà ni ìrìn àjò rẹ̀ ò ní lópin. Yóò ṣe é débi kí wọ́n tún ní wá ṣàwo ajérò wá ṣàwo kinní kan yóò tún lọ Ilé Ifẹ̀ tó bá kúrò Ilé Ifẹ̀ yóò tún wá lọ sí Abẹ́òkúta tó bá kúrò lábẹ́òkúta ó tún láti wá agbára kan lọ sọ́dọ̀ àwọn tápà. Agbára eléyìí àfi kó dọ́dọ̀ àwọn bàrùbá tó bá wá lọ sọ́dọ̀ àwọn bàrùbá tán ó tún kó agbára kan nílé ègùn ọ̀dọ̀ àwọn ègùn ni ó ti lọ gbà. Tó bá wá tilẹ̀ dúdú tán yóò wá kú tilẹ̀ funfun. Yóò máa wá agbára lọ sí China yóò wá agbára lọ sí India. Ìrìn àjò yìí ò ní tán títí tí ó fi lọ bọ́lọ́hun. Tòun ti bẹ́ẹ̀ kò ní lò ju tá ń lò lọ láyé, kò ní ní ju gbogbo wa lọ. Wa huwa al-aliyyul azim, ọlọ́ba tó lékè tó ju gbogbo nǹkan lọ, tó ju anybody lọ, tí kò lọ́gàá tí ó jagbe mọ́. Security tó fẹ́ yàn tún lọ́gàá tóun náà ń bẹ̀rù, ẹni tó gbára lé lẹ́lòmíì tí ń bẹ̀rù. Wa huwa al-aliyyul azim, ọba tó tóbi jùlọ, ọba tó ga jùlọ, òun ló yẹ ká gbára lé, òun ló yẹ ká mú ní Al-Hafiz tí ó máa ṣọ́ wa. Ìtumọ̀ orúkọ Ọlọ́hun Al-Hafiz ni à ń ṣàlàyé, a tún máa tẹ̀síwájú pẹ̀lú orúkọ Ọlọ́hun ọba, pẹ̀lú ògo Ọlọ́hun ọba. Ọlọ́run jẹ́ àsọpọ̀ jímọ̀ láyé. Ẹ má gbàgbé láti ṣàṣàlátù tó pọ̀ fún Ànábì sallallahu alaihi wasallam. Ọlọ́run bá wa kí Ànábì bá wa gẹ̀ẹ́. Ọlọ́run sì wá lọ́mọ lẹ́yìn rẹ̀ òtítọ́, sì wá lọ́mọ lẹ́yìn rẹ̀ òdodo, má já wa gbà lẹ́yìn rẹ̀. Má jẹ́ kí Ṣẹ̀tánì ó ráyè nú ọ̀rọ̀ wa níbẹ̀rẹ̀, má jẹ́ ó ráyè láàrin, má jẹ́ ó ráyè níparí. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.